dé kọ́lọ́nà má lè yẹnu. Adunọla sinimá tó fàkọyọ. Corporate pictures gbẹdẹ. Adunọla kò ní ìka o. Ojúmọ́ tó mọ́ta ò gbọ́kọ̀rọ̀ lónílé oníyàn ọ̀dádá òwéréwé akérèmọdò ń pò gbẹ ojú ọ̀rọ̀ balẹ̀ ká ṣaraṣara. Sinimá tuntun Adunọla ògògó ọmọ kúlódò àti péjú ògúnmọ́lá bí wàhálà bá pọ̀ lápọ̀jù bí irú èyí disaster ni òkúta ẹsẹ̀ rẹ̀ rẹ̀ níta gbangba yìí àṣírí ọ̀rọ̀ ṣe tó fẹ́ tú. Irọ́ ni àgbẹ̀dọ̀ sinimá tuntun Adunọla a future concept presentation Dele Ogundipe fúnra ẹ̀ directed by Abelare starring Ogogo Péjú Ògúnmọ́lá Ìyá Rainbow Ọpẹ́ Ayéọlá Tọ́pẹ́ Bali Madam Sajẹ Murphy Ray Àjíṣà Àwòrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fídíò cassette àti KCD ẹ̀ corporate pictures fọ́ ìdílé Ìdúmọ̀tà Èkó tó fi mọ́ 25 káwọ̀dé street onípàànù lẹ́kọ̀ọ́ ló gbé jáde tó ń tà ó tún wà lọ́dọ̀ Mercury Pictures ní Ìdúmọ̀tà àti káàkiri ládùúgbò rẹ̀ ẹ̀ tún kú ojúlọ́nà sinimá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ọba ìràwọ̀ látọwọ́ Dele Ogundipe tó fi mọ́ ìwà pẹ̀lẹ́ iṣẹ́ ọwọ́ Tọ́pẹ́ Bali sinimá tuntun Adunọla kò sí tó lò tó ẹ̀dá.